اللهم صل على الألف الأولى في حضرة الأعلى واللام الأذلي في اللام الجيلي والهاء الأوي في حضرة إلهي. اللهم صل على الباء الأبهى على منقوطة بصيغة الأصفى وعلى آله الطيبين الكرماء وأصحابه المباركين الأذماء. جزا الله خيرا قومنا وجنودنا لقد مهدوا لنا سبلا والمسالك. يا همة الشيخ أحمد تجاني رضي الله تعالى عنه ويا همة غوث الأنام الحاج شيخ إبراهيم ياس رضي الله تعالى عنه وأنا علامات الإلوري العليم باشا وكويسها شيخ آدم عبد الله الإلوري آدم بابا لاجي الشيخ آدم بابا لاجي. ولا أنسى أبي شيخي ومدي الحاج عبد الله صلاح الدين البحر ابن البحر سائب البحر رضي الله تعالى عنه. بابا بولدو يا ربي يا غفار kí ara ìjókòó fi balẹ̀ ní o. يا ربي يا غفار igi fèrèlè àbèdè láyé olódò. mo kí ìkàlẹ̀ àwọn ọmọ yẹn níkàlẹ̀ àwọn aṣíwájú wa àwọn bàbá wa látòrí bàbá wa gbà ọlọ́lá púpọ̀ jù Sheikh Abdul-Latifi ya Sattaru. Salamun alaikum sunnatun nabawiyatun. bàbá ẹ má bínú. Sunnatun nabawiyatun. bàbá ẹ má bínú ẹni tí ò bá ti gbé ìgbésí ayé ìjáfa àgbàrí kò ní mọ nǹkan tẹ́ ẹ gbà mọ́ra níkàlẹ̀. Ayyakumullah. kò sẹ́ni tó lè dá yín dúró tó báyìí ìjáfa àgbà tẹ́ ẹ tọrọ òun ló dá yín dúró báyìí. tí wọ́n bá pè wọ́n náà ní wàásí tí ẹni tó bá máa ṣe kẹ́límọ́tì wàjísà bá ti pé mẹ́rin ọ̀rọ̀ rẹ̀ ò pọ̀ mọ́ tó bá ti kí ọ dáadáa mọ́ pariwo mọ́. bàbá mi àgbà ẹ̀mí yóò gùn fún wa ẹ lò pẹ́ ẹ dẹ̀ ló jìnnà nínú àwọn ẹ̀yin náà mọ̀ tálíkì àmọ́ fi tó nínú àwọn tó dá ìfànsì láwa fún yín. Ayyakumullah. èmi ti sọ gbogbo àwọn tẹ́ ẹ jẹ́bọ̀dá wa ẹ̀gbọ́n wa nínú àwọn fáǹsì yìí náà là náà kọ́ọ̀tì àwọn tó ń tẹ̀lé wa náà nínú àwọn fáǹsì tiwa là náà kọ́ọ̀tì so bó ṣe jẹ́ nù arí lọ́wọ́ yín arí lára babalágbàjì arí lára ìmọ̀mọ́ ọ̀fà káàkiri àjẹpọ̀ odò dídí so àwọn náà kó tí àwọn kan náà já lára wa bí ó ṣe mọ̀ rí nù ẹ má bínú àtàrọ̀ ẹ kú ìjòkó bámi àgbàlagbàjì ẹ má bínú ìjòkó àti ìsìjàbà àná òun ló jẹ́ kí ìjòkó yìí rí báyìí àti pé ṣẹwárí tó tún dá yín jòkó báyìí ẹ̀yin gangan náà làwọn èèyàn wá wò lára àfáàrí dunu ọlọ́run jẹ́ máa wà dáadáa bàbá mi àgbàlagbàjì ẹ̀mí yóò gùn fún wa. Àmín. ntí à ń dúpẹ́ lé lórí ni pé níjọ́ tí ẹ̀yin gbaṣẹ́ oníwàásí òun ni ìsìjàbà dé pé oníkàlùkù náà mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn. Allah. níjọ́ tẹ̀yìn àti àbásátàrù tẹ̀ ti wà ní feed àdúrà yín gbàdé pé oníkàlùkù tó fẹ́ máa ṣe bí yín ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. Àmín. alibarika oníṣẹ́ ńlá nàbà Muhammad sallallahu alayhi. bàbá yín bá lè ṣù ẹ kú oríire o ramallahu hayatahu. ẹ kú oríire o ẹ kú oríire o ẹ kú oríire o ọlọ́run ṣeun àdúrà yín gbà gan àwọn tí wọ́n bí yín ṣe wàhálà ọlọ́run dẹ̀ yọ tó bá jẹ́ pé ọjọ́ orí yín ṣẹ̀ṣẹ̀ wọ 75 kẹ́ tó máa jẹ wọn mọ́ ni yóò sì sun yín. bí ní ìmọ̀tì rẹ̀ bí láti lábí sun mọ́ yín kásábà ti yá di kódà ẹlòmíì ò ti máa fi ọjọ́ orí ẹ̀ wọ́n ti yín báyìí pé àfáà yẹn náà ò lè jù mí lọ òótọ́ ni ṣó lọ́mọ kí ó bí ọmọ yín. wàlá bí turọ́ sí Innani mutashakiru. bàbá àgbà olówó làgbà níkàlẹ̀ ramallahu hayatahu. ṣéwù sàlátì ni wàá pariwo ṣéwù Shehu. ọlọ́run jẹ́ ẹ máa wà dáadáa. Àmín. baba Sattaru aláàánú àwọn àfáàrè aláàánú gbogbo aláàfáà tó o bá ti mọ̀ wá wù ní o kì í ṣe wọ́n tó gọ o torí stupidity pala rẹ̀ yàn àfáà náà. baba Sattaru ẹ̀yin ni mo kọ́kọ́ rí tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún tó bá ti pàdé yín lóde wọ́n máa fíìlì mọ́tò yín tí ó kún pẹ̀lú epo epo wọn o epo wọn àfáà ni wọn o wọn ṣiṣẹ́ mi o bẹ́ẹ̀ ni wọ́n tún wá ń ṣe fáwa náà wọ́n lọ Canada wọ́n tún pè pé bàbá olódò ṣe wà dáadáa gbogbo tí mo ń sọ yìí à ń fi ojú olóore hàn ni gbogbo ọtọ́ ń ṣe wá láburú náà mọ̀ o àwọn ọmọ rẹ̀ ó jèrè ìbànújẹ́. Ayyakumullah. mo wá kí àlùfáà àgbà àfáà yúùtù
Ramallahu hayatahu. gbogbo ẹ̀yin àfáà níkàlẹ̀ ó yẹ kí bí yìí náà ti ṣe wáàsí fún wa tó látàárọ̀ ó yẹ kí a ti mọ̀ pé éèjì tí wọ́n ń pariwo pé oní tó pọ̀ yẹn ṣó mọ̀ pé kàlẹ́ndà lásán ló fi gbé kiri ṣó mọ̀ pé éèjì kọ́ ni wọ́n fi ń kí àfáà YouTube nísìn kádàrá ni wọ́n kí lára wọn o a kí bíbí dídá la kí àwọn tó nà yín lẹ́gbàá rí gbọ́dọ̀ sọ́ńtà mọ́ gbogbo ẹni tó gbowó gàrámà náà ò gbọ́dọ̀ wí mọ́. Innal ladhi talaba al-makarima naima. owó gàrámà gbogbo ẹni tó gbowó ẹ̀ níjọ́ òun tán nà wọ́n ẹnjìníà jẹ́ kí kíní ajá sí kó sókè díẹ̀ sí. Talaba al-makarima naima. àrídùnnú mo fẹ́ béèrè question kan ní n tó dá wa lójú jókòó wọ́n ń gbé lórí ìdè báwọn irọ́ Ayakumullah. a ti ṣe oríire tayọ ká mọ̀ mọ́ iye oríire. Innal ladhi tábà ti jọ wà nínú yàrá lọ ń jábúrò wa níta yìí àfààní o. talaba al-makarima naima. ìwọ kìkìdá ìtàn àfọ onítàn amọ̀gbàtà mú lọ lé kéwú àìmọye tó wà níkàlẹ̀ yìí lónìí ó ti jáde tàwùjí 10 years káfà àrídìrú tó wọlé kéwú ó sì jẹ́ wọlé. talaba al-makarima naima. àbí a máa ń sọ̀rọ̀ lónìí ni. Ayakumullah. what are we talking. ìnàlẹ̀ sí kíni ta ló fẹ́ sọ. Ayakumullah. ṣe bí baba mudiru markasi ni ta ló sọ pé àwọn ọmọ markasi wọn máa sọ pé àwọn ọmọ kéwú ni. ó gbọ́n tí adama sọ ní alimuhum anakum fil ilm aktobul jibal. Ayakumullah. àmọ́ kéwà tó mọ̀ pé what are we talking. ani alimu nasa uluman laysa yadriha rijalun alimuhum anakum fil ilm aktobul jibal. Ayakumullah. àwọn kọ́ apá markasi ni wọ́n ní pé kọ́ bíjà bàbá yà á parí ẹ̀ ni o àwọn fà já tán ni babalágbà jí ó fà láfàrọ babalágbà tán ni ó fà já. talaba al-makarima naima. innal ladhi talaba al-makarima naiman àfáàrí dunu Innal gbogbo nísòrò ladhi. gbogbo oníkálukú náà ló gbìyànjú gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀ bú èlòkulò wọn ti pọ̀ jù eré wọn ti pọ̀ jù wàlà dámú fásir ẹ̀ ní mọ̀nira Àmín. baba kábíyèsí ojú òní tì í Àmín. aliatik ẹ̀ ní kú láéláé Àmín. ẹnjìníà kò ní burú fún yín Àmín. baba olólàgbà ẹ wo bí o amir talaba al-makarima naima. àfáàrí dunu ṣé gbogbo àwa lálàáfà tí ẹ bá ti rí pé ọlọ́run bá ti nàró oníkálukú má fèsì fún yàn kankan mọ́ bámi yà sàtàrù gbogbo ntí ó máa jẹ́ kí wọ́n sọ yí pé eré wọn pọ̀ jù olúwa ò ní jó ṣẹlẹ̀ sí ní kíákíá Àmín. ẹ̀mí yóò gùn gan-an Àmín. babalágbàjì ẹ lò pẹ́ Àmín. alibarika nabi Sallallahu àfáàrí alaihi. dunu ẹ lò rè pẹ́ o Àmín. nítorí wọn kì í pẹ́ sọ o tó bá tàfà kan bá kú wọn lérè wọn ti pọ̀ jù ṣùgbọ́n tẹ́ni tó bá ń ṣe báǹkì bá kú wọn á ní kidney problem ló pa. Ayakumullah. àfáàrí dunu ọ̀pọ̀lọpọ̀ tó sọ pé eré wọn pọ̀ jù wọn ti ń sáré jù wàláì òun náà ń sáré ọlọ́run ò gbà ní. gbogbo ẹ̀yin tí ẹ wá ń fẹ́ máa ṣe bí àfa YouTube àwọn nǹkan táfa YouTube ń ṣe lábẹ́lẹ̀ ṣe é lè ṣe é nínú tọ́lọ́ ọlọ́run fún àfa YouTube ni pé tó bá pàdé gbogbo àwa tá a já ṣáájú lóde ọjọ́ pé wá lóde ni o anukunlẹ̀ ẹ̀kú nìsa ẹ jẹun fún yín lóye epo mọ́tò yín padà kì í ṣe pówó làárírí ẹ̀kọ́ ló ń fi hàn ìwọ náà mọ kéwú gan ọlọ́run ò jẹ́ kí kéwú jáde àrí lára rẹ̀ là ń sọ ń parí. Ayakumullah. gbogbo ẹ̀yin tẹ̀sí máa ń sọ pé lágbájá ò mọ kéwú tó mi ṣé oníkádàrà tó dáa tó tiẹ̀ tó dáa gbọ́dọ̀ mọ wọn síra wọn kábíyèsí ẹni mọ̀ nira Àmín. innal ladhi talaba al-makarima naiman gbogbo ẹni tó bá wá rí ilé àfa YouTube bó ṣe tóbi tó yẹn tó o bá sì ń sùn lágbára ọlọ́run ojú oorun náà ni wàá ti rí gbogbo oríire tó wá ṣe láyé tó bá yẹ pé ojú oorun náà ló fẹ́ fa yé ẹ̀sùn ojú oorun náà ni wàá ti rí gbogbo oríire yìí àdúrà tí màá ṣe fún àfa YouTube ni pé ẹ̀yọ́ nílùú ẹ bá ń tẹ̀lé mi ọlọ́àfà mi látàárọ̀ bólẹ̀ wà Ayakumullah. ẹ̀ ní mọ̀nì ọlá nàbì Àmín. mikfab àṣírí yóò ní tú Àmín. gausu adakiru àgbà sheikh idris zainu kò ní ẹni mọ̀nira bàbá wa sheikh isiaq olódò ẹni mọ̀nira olódò ẹ má bá mi sọ pé tọmọ báyàn tó sì ṣoríire tọmọ báyàn tó sì ṣoríire tọmọ báyàn tó sì ṣoríire ìdùnnú ni fẹ́ni tó bí sáyé
ọlọ́run ló lọ́mọ lọ́dọ̀ tí ó bí sàmìdùnnú wa ní dùnnú wa àdídì ń sádàlẹ̀ ara mi.